Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa gbé yín ga, adúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà, adúpẹ́ fún ìwà láàyè, adúpẹ́ mú a rí ọjọ́ ajé nínú oṣù yìí, adúpẹ́ ọ̀sẹ̀ tuntun, ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tẹ́ rán sí wa lẹ́nìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín. Òní ọjọ́ ajé, ọjọ́ karùndínlógún oṣù karùn-ún, ọjọ́ karùndínlógún oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìtúsílẹ̀ kúrò nínú ìdè ètò ìṣúná. Ìtúsílẹ̀ kúrò nínú ìdè ètò ìṣúná. A ó mú àkọsórí wa nínú ìwé Dìtàlórómì orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìlá. Dìtàlórómì orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìlá tí ó kà báyìí: Olúwa yóò ṣí ìṣúra rere sílẹ̀ fún ọ, ọ̀run láti rọ̀jò sí ilẹ̀ rẹ ní àkókò rẹ̀, àti láti bù sí iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. Ìwọ ó sì máa wín orílẹ̀-èdè púpọ̀, ìwọ kì yóò sì tọrọ. Àmín. Nígbà tí àwọn ọmọ bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkíní títí di ẹsẹ̀ ìkeje. Ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkíní títí di ẹsẹ̀ ìkejì tí ó kà báyìí pé obìnrin kan nínú àwọn ọmọbìnrin àwọn wòlíì ké bá Èlíṣà wípé, ìránṣẹ́ rẹ ọkọ mi kú o, ìwọ sì mọ̀ pé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa. Àwọn onígbèsè sì wá láti wá mú àwọn ọmọ mi méjèèjì ní ẹrú. Èlíṣà sì wí fún pé, kí ni èmi yóò ṣe fún ọ? Wí fún mi, kí ni ìwọ ní ní ilé rẹ? Òun sì wí pé, ìránṣẹ́ rẹ kò ní nǹkan kan ní ilé o, bí kò ṣe ìkòkò òróró kan. Ó sì wí pé, lọ, kí ìwọ kí o yá ìkòkò lọ́wọ́ àwọn aládùúgbò rẹ káàkiri, a ní ìkòkò òfo, yá wọn, kì í sì ṣe díẹ̀. Nígbà tí ìwọ bá sì wọlé, kí ìwọ kí o ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ àti àwọn ọmọ rẹ, kí o sì dà á sínú gbogbo ìkòkò wọn nì, kí ìwọ kí o sì fi èyí tí ó kù sí apá kan. Ó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀, ó sì ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tí ń gbé ìkòkò fún wá, ó sì ń dà á. Ó sì ṣe nígbà tí àwọn ìkòkò kún, ó wí fún ọmọ rẹ̀ pé, tún mú ìkòkò kan fún mi wá. Òun sì wí fún pé, kò sí ìkòkò mọ́ o. Òróró náà sì dá. Nígbà náà ni ó wá, ó sì sọ fún ènìyàn Ọlọ́run, ó sì wí pé, lọ ta òróró náà, kí o sì san gbèsè rẹ, kí ìwọ àti àwọn ọmọ rẹ kí ó sì jẹ èyí tí ó kù, kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ajé. Àwọn ènìyàn kan wà tí a dè nípa ètò ìṣúná. Nínú ìwé Ágáì orí ìkíní ẹsẹ̀ kẹfà, Bíbélì wí fún wa pé ó ṣeé ṣe kí ènìyàn máa gbowó ọ̀yà sínú ajáàjẹ́ àpò. Ní ọ̀nà mìíràn, ẹni náà rí owó, ṣùgbọ́n owó náà ń pòórá. Àwọn ènìyàn kan wà, nígbà tí wọ́n bá jókòó láti ṣírò owó tó wọlé, wọ́n á wòye ibi tí owó náà ń lọ. Wọ́n á wòye ibi tí owó náà ń lọ. Mo mọ ohun tí èyí jẹ́, mo mọ ohun tí ó jọ. Nítorí tí kí n tó bá Jésù Kristi pàdé, mo ti wà ní irú ipò yìí rí. Àwọn agbára kan wà tí yóò rí i dájú pé ohun tí ò gbà kò ní so èso rere, kò ní so èso rere. Ṣùgbọ́n ìyẹn yóò dópin lónìí ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí ìwé ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ìkeje, Jésù Kristi ni ẹni tí ó ní kọ́kọ́rọ́ Dáfídì. Ohun tí ó bá ṣí, kò sí ẹni tí ó lè tì. Ohun tí ó bá tì, ẹnìkan kò lè ṣí. Lónìí yóò tilẹ̀kùn mọ́ àwọn tí ó ń kó owó rẹ lọ lórúkọ Jésù. Yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún fún ọ ní orúkọ Jésù. Àmín. Wíwà nínú ìgbèsè jẹ́ wíwà nínú ìdè, ṣùgbọ́n Ọlọ́run mi lè pa ìgbèsè iyekíye rẹ́ ní wákàtí 24 ó dín. Ìwé Òwe orí ìkejìlélógún ẹsẹ̀ ìkeje. Ọ̀kan nínú àwọn ọmọkùnrin mi wá sí ìpàdé alábàáṣiṣẹ́ kan. Mo sì gbàdúrà fún un pé ní ìgbà tí a bá máa tún ríra o, gbogbo ìgbèsè tí ó jẹ yóò di sísan. Ó sọ àmín, ṣùgbọ́n ó ṣòro fún un láti gbàgbọ́ pé yóò ṣẹlẹ̀. Ní ọjọ́ díẹ̀, alága ilé ìfowópamọ́ tí ó jẹ lówó pè é. Ó ní, báwo ni o ṣe fẹ́ san gbèsè rẹ yìí o? Ó ní pé, báwo ni o ṣe fẹ́ san ìgbèsè rẹ yìí?
ọmọ mi fèsì, ọ̀gbẹ́ni, kódà bí mo tilẹ̀ ń san mílíọ̀nù kọ̀ọ̀kan fún ọ lójoojúmọ́ fún iye ọjọ́ tí mo ti lò láyé, mi ò lè san tán o. Ìwọ náà sì mọ̀, ó ti lé ní ọmọ 50 ọdún nígbà yẹn o. Kò pẹ́ lẹ́yìn náà, ilé ìfowópamọ́ pa gbogbo gbèsè rẹ̀ rẹ́ o. Bí o bá wà nínú gbèsè èyíkéyìí lọ́wọ́lọ́wọ́, mo pàṣẹ pé yóò di sísan láàárín wákàtí 24 ní orúkọ Jésù. Àmín. Ní ìgbà mìíràn kì í ṣe ẹnìkan ṣoṣo ló wà nínú ìdè ìṣúná o, bí kò ṣe gbogbo ẹbí pátápátá. Ìbá ṣe pé kò sí Ọlọ́run nínú ìdílé Adeboye, bóyá a sì jẹ́ ọ̀kan nínú àwọn agboolé tó tòṣì jùlọ ní abúlé mi lónìí. Àwọn òbí mi kò lè san owó ilé ìwé mi, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí n kàwé lọ́nà kan tàbí lọ́nà mìíràn títí dé ipò ọ̀mọ̀wé. Lẹ́yìn náà, ó tún tẹ̀síwájú láti gbé mi sókè sí àti gbé mi sókè sí. Lónìí, nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, ìdílé Adeboye jẹ́ ìbùkún fún gbogbo abúlé lápapọ̀. Bí ìdílé rẹ bá tòṣì, Ọlọ́run yóò gbé gbogbo yín náà sókè kúrò nínú ìpọ́njú ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà: Bàbá jọ̀wọ́, bá ìdílé mi pa gbogbo gbèsè rẹ̀ rẹ́, kí o sì bùkún wa gidigidi tí a ó jẹ́ ìbùkún fún àwọn ẹlòmíràn ní orúkọ Jésù. Bàbá jọ̀wọ́, bá ìdílé mi pa gbogbo àwọn gbèsè rẹ̀ rẹ́, kí o sì bùkún fún wa kí a lè jẹ́ ìbùkún fún àwọn mìíràn. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Mọ̀ọ́dé-mọ̀ọ́gẹ̀ pépéjú ni àlàáfíà. Ibi tí a fi àràgbá ètò ọ̀run ṣíṣí síkà àti èyí sí ni Olúwabùkọ́lá àyàkó tí ẹ mọ̀ sí ìyá ẹ̀yìn rẹ̀, ìyá àwọn ọmọ rẹ̀ ẹ̀yìn rẹ̀ ló ka ọ̀run ṣíṣí. Nígbà tí wọ́n máa pàdé lọ́la, ó dàbọ̀.